èmi ọmọ ọlọ́mọ mo dùn báyìí náà wọ́n lè ṣàrúgbó ní Ghana wọ́n bá fúnra mi ìmọ̀ fúnra mi ní pákéjì òsì ẹ̀ bí ní pè mí bí ní pè mí àá máa rò ó dàgbà ní èso gẹ́rán àwọn ní èsì lọ́wọ́ ẹni tọ̀hún o rárá èmi nígbà mo bá mọ̀ gbogbo èyí mo gbé gbogbo èyí mo gbé lè yóò dúró dáa ní mọ̀ wí ọmọ ń bẹ nílé èmi náà ni a mọ́ sí ju gbogbo dànà ìlọ ìyàn fi dàbí ìsí ìwòwé náà ó dúró la mọ̀mọ́ ta sọ́sọ́ rẹ̀ níbi o mo dà báyìí ní ìpolówó làgún mú owó wọ́n rí ilé sókè dé ilé mi lọ èmi nìkan tán sẹ́mi yìí mo kọ̀ di mi lébè ní gbogbo ẹ bá gbó dá dàbá yìí ní ti dá báyìí náà ní ẹyẹ sẹ́jú báyìí náà lọ òde yá iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ́ gbogbo ẹgbẹ́ òde àbáyìí òde yá kọ́lọ̀ ń jẹ́ ń tà kí n rówó gidi mú wálé oge mi náà ti ṣe. èmi nìkan tán mo yá yí o mo gbajúmọ̀ o mo gbẹ̀yẹ́ o. ní ẹsẹsẹ ní ìdùbà ń lọ ìpolówó làgùnmọ̀ òwe èmi gẹ́ẹ́tà lónìí yóò wọ́n jí dá lọ́rùn ẹ̀sẹ̀. ẹgbà yìí o ẹgbà yìí o ẹsẹ ìyẹn ní màsí ní yé kọjá èèrì níbẹ̀ bí ẹsẹ̀ sí ẹ̀yà jù ní. èmi pàdé àárín ẹni mọ́sínì kí wọ́n kọjá nígbà yìí ṣiṣẹ́ iṣẹ́ ni wọ́n ń ṣe o gbogbo èèyàn ọ̀rùn ní romẹ́ báà ni wọ́n dojú wò mí kọ́dà ibi mo bá débẹ̀ mi èrì yìí ní mọ́sínì jẹ́ tí jẹ́ Fẹ́mi àtòjò báyìí alóyìn àmọ́ àjẹgbàdo. Ìyá iná ọ̀fẹ́ gbómọ́ bí oyin kí ó dọ̀tí. Àló. Kókókókó kó sì dànù. Àmì náà kó sì dànù. Kámú pàdé náà kó sì dànù. Pèrè ní kọ̀lẹ́wọ́ Snapchat. Àmì náà kó sì dànù ọmọ tí ó fáyìn. Kó sì dànù. Kó sì dànù. Àmì náà. Ìyá ẹ ní èkó sí dànù. Kókókókó kó sì dànù. Kò lè ta kó sì dànù. Kọjá dànù. Ìran mọ̀lẹ́bí ẹ̀ ní ìta. Ìran mọ̀lẹ́bí ẹ̀ kò sí dànù. Tani sọ̀rọ̀. Mo kéré nílẹ̀ rẹ̀ ẹ̀wẹ̀ rí ẹ̀bùrú lọ́rùn ẹ̀. Sẹ́rí ẹ̀bùrú mo kéré. Girama ẹ̀yin lẹ̀ sọ. Ìran mo ní girama. Ṣé ìdáàbò sọ́bọ̀jọ girama lójú ẹ̀? Tí ìbá ṣe pé yín ti jí sẹ́gbẹ́ yín ní Lagonenti. Ìyá ẹ̀ ní ìta. Ẹ̀rí ẹ̀bùrú ni. Bẹ́ẹ̀
ìbá aburú èmi lọ ń pòwé mọ́ èmi ni kó sì dànù ẹ wáyé ń ti ọ. èmi ọ̀tá sí yín dídọ̀tì lọ́kọ́ yín bẹ́ẹ̀ lọ́dẹ fọ́n kókókókó ojú ìgbà. Eri ẹ̀bùrú ìwọ̀n mọ̀lẹ́bí ẹ̀ kò sí ìdànù. Ìwọ̀n mọ̀lẹ́bí ẹ̀ kò sí ìdànù. Ní mo tẹ̀tẹ̀ sọ̀rí pé. Eléyìí burúkú akọ́sí. Ó ní wọ́n tó yìí dé pé. Akọ́sí lérò. Àmì iná ó ti dànù ká má pa àdéhùn. Oyè wọ́n dùgbò ní wọ́n sájà àti wọ́n ti dànù kó ti dànù. Ayé èyí dà. Ẹ bá sábẹ́ náà ló lè tún sí ìwé. Gbogbo sísẹ́mù ní mòmúlá. Sísẹ́mù ògbòmọ ni ẹmú káàkiri ẹ̀yìn jẹ́ títì. Ẹni masini. Ẹni ló padà. Ẹni masini. Ọlọ́run ẹ̀ta bá tó wọn tẹ́lẹ̀ ní ọ̀fẹ́ ni o. Ayé ẹ̀dà ọ̀rọ̀ ẹ̀dà yọ̀. Dábọ̀ níbi ìran ọ̀dọ́mọdé ìran obìnrin máa dúró sí iye ìpàtẹ́. Ẹ dábọ̀ ọmọ òsì yìí ní ìbéèrè. Èmi ò bí mọ́ òsì, ọmọ èwo lọ́mọ òsì. Ọmọ bọ́yọ̀ lọ́mọ kan. Àwọn ọmọ ẹ̀ níjà lójúde èwo ní nínú wọn. Mélòó náà bí? Èé ti rí ìjàlẹ̀ bá wà ní. Ìjà ni mo bá wá. Ẹ̀dá ni burúkú ọmọ yẹn wá ìbí mo jẹ́ ọmọ aládàáda ní bá mi kò bọ́ọ̀lù. Ọmọ tèmi èso lórí ibú o, ẹ̀yin lẹ mọ bí ẹ ti ń kó sí ìbọ̀. Orí yín ló dà wù. Ọmọ ìjà 90. Sorúkọ nù. 90. Ọmọ gidi ni ẹ pè ní 90. Ẹ ṣe máa pè ní 10. Ọmọ lábẹ́ ẹ̀yà 90. Ẹ ṣe pè ní 10. Wọ́n ti ní báyìí fún mi. Ń gbọ́ kí ló ṣe fún wọn. Ọmọ rẹ̀. Ọmọ tèmi èso lórí ibú. Ọmọ tèmi èso lórí ibú. Ẹ̀tọ́ ń tọ́ ibi tó bá ṣe ká gbọ́. Kíbo rẹ̀. Ìyá ẹ̀ níta. Ìyá ẹ̀ náà ìdàn níta lọ wí. Ṣé ọmọ àbí ìpamọ́ yẹ ibi rẹ̀? Kírù mi máa lọ. Kọ́mi lè máa bú mi. Kọ́mi lè máa bú mi. Ìgbà mi ló fi sí i. Lọ́nà èdè kọjá wo mo fún wọn, àtàgọ́ mélòó mo fún wọn, ojú ọdún wo oṣù wo mo fún wọn. Ẹgbọ́n onígbà wo ọdún wo oṣù wo ló ń bú. Fún mi nìkan ọmọ gbàgbọ́ fún mi. Ìgbà wo mo fún yóò. Fún mi nìkan. Èé ti rí ẹgbà mí ọkùn, ẹgbà mí ẹ ti rí tẹ́mọ̀ náà mọ́mọ́ lánàá olé kí ló dé? Kí ló dé gan? Yíbo gan lẹ ti wá. Ẹ lọ ní kílẹ̀ ń ta, kílẹ̀ yín náà ń ta. Súnmọ́ mi nìkan. Ẹgbẹ́ kílẹ̀ ń ta, ẹ hàn náà kílẹ̀ ń ta, ẹgbẹ́ kí ló dé lórí kò sí nǹkan. Eégún ọ̀rọ̀bọ ń kí. Kílẹ̀ ń ta. Gbọ́dọ̀ ń bọ̀ níbi ilẹ̀ ẹ̀sẹ̀. Mo ní bàbá kan níbẹ̀. Ǹjẹ́ ìwà rí wọn ń kọ́? Ǹjẹ́ ìwà rí wọn ń kọ́ kílẹ̀ ń ta? Ẹ̀yin ń kọ́ kílẹ̀ wọ̀. Kílẹ̀ wọ̀ fẹ́ bọ́nú gángan tó. Kílẹ̀ wọ̀. Ó dùn. Ebá bí amọ̀ ni yín tó yẹ múrú ara èyí. Ọmọ tí wọn ò tó yí gan tí ń ṣe títí ládùúgbò ní ẹ bá wọdún tẹ ìwọ yọ yẹ mọ tí ẹ ṣe pé jáde ni èmi ò jáde èmi ò jáde bó o bá jáde ọwọ́ lórí báyìí. ẹgbẹ́ mi ètò àfẹ́wó n ò lè múra àfẹ́wó ẹ wá múra wọn wá gbé kí ló dé lórí ipò tí nǹkan ọmọdé kù ọmọ náà wà dùn lẹ ọmọ mi mọ̀nà ọmọ mi ilé àtẹ́wọ́ onínàbì. Ọ́bùlà ni wọ́n. Ọ́bùlà. Àwọn ọmọ 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 jábẹ́. Ìpàdé tá a ṣe gbẹ̀yìn. Kí ló dé tí alága tí ò tọwọ́ bọ̀ wí? Alága ò lè tọ́ bọ̀ wí. Adéríbi gbé kọ̀bá fọwọ́sowọ́pọ̀ ní kọ̀mínítì.
wo bá ṣe ń tójú ọ̀nà ibi tó kọ́kadà lè máa kọjá ọlọ́run bá dá sí alága náà wà lóhùn rẹ̀ bá tọ́bọ̀ òun rẹ̀ alága kọ̀míṣẹ́ wà lè tọ́bọ̀ òun rẹ̀ ọmọ ráyè dúdú wọ̀. eré yìí burú ẹ̀yin ẹlẹ́rìí burúkú ọmọ òfò ìyá òsì yóò bímọ ọ̀sẹ́ ayé yín èyí sìn ẹ kú kalẹ̀ bàbá ayé yín èdè ayé yín èdè ìhàn alámúlétì yìí ni gbà mọ́ kọjá lọ́ọ̀ lẹ́lẹ́ẹ̀kan ni mo ti rí yín ní àwọn àwí bá gbà nànà kí ọbọ̀ là ké sí ká bá mi pè wọ́n níbi ọba tí í gbọ́ èmi ẹsẹ̀ ni yẹ̀yẹ́ o èmi ẹsẹ̀ ni wọ́n mú pẹ̀sì láwùjọ ìyá ń pè ní náìmọ̀ àbí náìmọ̀ tàbẹ́wò ní lówó oúnjẹ ọmọ ẹlẹ́rìí burúkú ọ̀fọ̀. sọ́dọ̀ bàbá tẹ̀ torí náà wọ́n wí bàbá nànà kí ọ̀dọ̀ bàbá mi ọbọ̀ là ké tẹ̀lé ń sí bọ̀. lọ́jà akọ́kọ́ mẹ́jọ fún yín náà tó ti yé yín ọmọ òfò rè. ọmọ tèmi ètò ọmọ òfò. yàrá ìṣẹ̀lẹ̀ tẹ́ ti máa ṣe pé o. owó tó pa ní ìdọ̀tí ọ̀pá. ẹsẹ̀ mọ́ bí hẹ́wà nànà kí ọbọ̀ là ké sí. táwa ní ìnà títa lọ bọ. ogun ẹni bàbá ogun ẹni bí ẹ ṣe pa á níwájú mọ́gà tó ti yé yín bá. kí ló ṣẹlẹ̀ gan-an. kí ló ẹsẹ̀ ṣẹlẹ̀. ayé yín ẹ̀dá jẹ́jẹ́ mi ní ń lọ o àwọn wí ìpolówó làkún mu o ọmọ ẹlẹ́rìí burúkú yìí ọmọ tèmi ètò lórí ibú o. èmi èyí tà èmi èyí tà èmi èyí ṣe pé sábẹ̀rẹ̀ sí ní ṣe pé owó orin kídọ̀t ó ṣe jẹ́ kò yé mi kọjá lọ ní kọrin kídọ̀t. olóòrè ta. ìyá ń èyí tà láì ṣe mi. ẹ̀dùn ọ̀nà kílẹ̀ nǹkan tà. ara mọ̀ sọ́ọ́rì bàbá bá ń gbogbo ẹnu sọ̀rọ̀ sí yín kẹ́ tó mọ̀ sẹ́ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ẹ̀yin náà wí ìpolówó làkún mu òwò ni. gbọ́ kí ni ń tà tó ní òní tà. Ẹbí ọjọ́ kankan, ẹbí àtọ́ ìbílẹ̀ ọjọ́ kan yọ. Ẹ̀wọ́n mi ní gbogbo débìlà, ẹbí àtọ́ ìbílẹ̀ ọjọ́ kan yọ. Ló bá kó lẹ́gbẹ̀ẹ́ mi, orin kí náà ti lákọ̀. Bàbá ẹgbẹ́ tẹ̀lé mi kó ní ìdàrú. Àmì náà kó ní ìdàrú. Àwọn ọgbà ní mẹ́ kó ní ìdàrú. Wọ́n ní wọn ò lè wọ́n ti gbóhùn ò lè wọ́n Snapchat kó ní ìdàrú. Ìkan tí mo sọ nù. Ẹ̀yin náà lè mú. Ṣé ìṣó ọmọ òfò? ẹ̀yin dájì ẹ dákun ọba àbá gbígbẹnu ìbábo wọn délé wọn wá tẹjọ́ ọmọ sùn wọn lọ láwọn ò ní tà mo bá ní ẹ dákun o èmi lẹ́yìn náà ń tà o pálá tí wọn wù ní ẹ bá bẹ̀rẹ̀ èpè mo bá ní àbájọ lára yín tẹ́ fi múra bí eégún orógbó ń tẹ ẹgbẹ́ kí ló dé lórí ìbò ìwùjú bá ń lọ dájú ẹ dákun ẹ̀yìn tí ọmọ ọba mi dọ́rùn lẹ́yìn náà fún mi dọ́rùn. àbí kílẹ̀ ń tà. Ewé mi ní ń tà. Ó dìgbà yìí bò bá là mọ́lẹ̀. Ẹ̀yin náà mọ̀ bí ìpolówó là fún mi o. ọmọ tó béèrè ọ̀rọ̀ sọ̀rọ̀ béèrè bébé kú èyí. èyí náà ti wá múra bí ọ̀tún ti lè báyìí. Ẹ wò mo rí yín lágbàlagbà lókè ara mẹ́jọ fún mi. tèmi ń béèrè. N bá àmúra bí ìrántí rí sílẹ̀. gbẹnu rẹ sọ̀rọ̀ o ibi tí ọba yìí ṣe bí tí ṣe pé o tí wọ́n máa gbé. Ọmọ òsì. fẹ́ẹ́rí ẹ̀yin lẹ́ padà parí ọ̀rọ̀ ìrì tó rí nìmọ̀ tọ́ mọ́ ẹni bá ti rí ikún ilé àrò ó ti mọ̀ pọ́ náà ìloro ní ọgbà ẹni tó ń sọ orí eléyàn náà àgbàdo rí bó ṣe yẹ lọ. Tó ti yé yín bá. Iṣẹ́ ọrọ̀ ajé mi ní bá kiri. ìyẹn farabalẹ̀. Ọrọ̀ ajé mi ní bá ká. kàtó bẹ́ẹ̀ kàtó dà. níjọ́ ẹ bá bí gbẹ́ngbà wà léwu àwọn lọ́ọ̀gà wọn túnṣe ọ̀gá kọ́m ẹ̀túnṣe kọ́m ẹ̀túnṣe. Ẹ̀yin náà àti dúwẹ̀ ẹ̀ẹ́sẹ̀ dúwẹ̀ ìgbọ́ nípa rẹ̀. àwọn ìdáyé láyé Ẹ̀wẹ̀ ìgbọ́ nípa rẹ̀. Àbẹ́yìn náà ṣe lẹ́yìn pé. náà ṣe bó ṣe múra ẹ̀ dáa odidi ìyàwó ilé tó múra báyìí. Èmi èsì tọ́ba ìyàwó. ẹ̀gbọ́n ọ̀bà wá sí ilé ọkọ mo sábà kó o ti bímọ. ṣé tọ́mọ rẹ̀ bá múra jáde báyìí sóò ní ẹbí wọn ní sọ́jà ìtàn sọ́ọ̀bù yín ni. pàdé lébọ̀ ìyáálé ilé tí ń bá múra báyìí jáde bí mo ṣe ṣe arúgbó yìí n ò lè pè ọ bá sọ. Ebe ẹ̀yin lè dé pè mí irọ́ yìí ń pè mí. Ẹ wò mí báyé ṣe múra lẹ́ẹ̀sẹ̀ inú. bí àwọn túnṣe ni. àwọn onígbà. àwọn túnṣe ni. èwo ní pè é. sábà ní jọ̀hún gbà wà ní ọ̀dọ́ tábà ti ní ẹja náà lọ ọ̀dọ́ túnṣe ni. tábà ti ń bọ̀ ọ̀gá kọ̀ mọ́ na túnṣe ni. àwọn wọlé ń padé. Ẹ̀yin náà ṣàṣerú ẹ̀rí. èyí ọmọ nígbà ní ojú náà dé. ńgbà tí wọn náà múra báyìí bọ́mọ rẹ bá múra jáde nù ilé báyìí kí ló wù. ìyàwó ilé tọ́kàn jẹ́ pé ọ̀rọ̀ ìjọba èmi ọmọ tá a lè pè ní
ń mọ ọmọ bàbá wọn ní réèpù èèyàn wọ́n réèpù èèyàn sẹ́yìn lè rí báyìí náà wọ́n mọ̀ réèpù rẹ̀. èsè ní sọ. eyín ẹ̀jẹ̀ ni ọ́ eyín ẹ̀yẹ́ ọwọ́ amúra bí àwọn ọ̀gá kọ́mọ this na 2 shilling. 2 shilling owó ọjọ́ nǹkan. owó ọjọ́ 2 shilling. ẹ wò dáàbì ẹ̀gbọ́n tí ń lọ ń ta ní ìsìn. Bí wọ́n bí ọ́ irú lórí wọn ti ní wọn máa kó ńlẹ̀ tẹ́lẹ̀ mọ́ bínú wọn ti ní wọn máa fà wọn ńlẹ̀. dábọ̀ ìlú àwọn olórí kí ẹ mọ̀ fún òní lè. wọ́n ní wọn máa fà yín pamọ́. ẹ̀gbọ́n. bọ́ àbárẹ́ ní bọ́ọ̀sù tọrọ bó ṣe múra yóò dáa kọ̀sẹ̀ dùgbẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀fẹ́ ṣe kínní tẹ́ ẹ fẹ́ ta kọ́tìnì ní oṣù dìgbà tẹ́ ẹ bá wá polówó ọjà báyìí tẹ́mi ní wà rí ọjà rere lẹ̀ tí wà rí pé ọjà àkúdàáyà lókù tí wà rí kódà ẹjẹ́ mọ sẹ́rí àti adélébọ̀ àtọ́lọ́ ọmọdé o ẹ ti wá sọ̀rọ̀ ayé di ẹ ti sọ̀rọ̀ ayé di 2 shilling ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa ń múra báyìí ní sùúrù àbàsọ ṣùgbọ́n bí ìwọ ṣe múra yìí kọjá àbá ọ̀nà sùtọ̀rọ̀ ṣùgbọ́n èmi ni wípé gbogbo adélébọ̀ tí bá múra báyìí ó yẹ kí ìjọba máa palẹ̀ yín mọ́ ni àbáwọn tí wọ́n máa kó wèrè kí wọ́n ti kó yín mọ́ wèrè. léèrí mi ò ní ṣe mí ní wèrè. ìyẹn náà ń kó jẹ láàyè yìí. ìwọ náà ẹgbẹ́ ìyẹ tí wọn náà ń pé kò ní tà n ò sì rí ọba wí sọ wà tà tó tán. àbí ọmọ òkùnkùn sọ̀rọ̀ sọ ọkọ̀ jẹ́ pé gbọ́ náà gbọ́ ayé bá gbàlagbà ẹnu ẹbí bíbí ọkọ̀ àlùbọ́sà múra kankan bí akẹ́kọ̀ọ́ máa ń sọ. kò bú ebú mi ó yìn mí ni. ó sọ̀rọ̀ kò fún ọ ní ìsìn bọ́bá tó di lọ́la lọ. tọ́ba tó di. èmi lọ bẹ lẹ́yìn burúkú ìfẹ́jú mọ́. ọmọ tèmi ẹ sọmọ olórí burúkú o. èmi lọ fẹ́jú mọ́. ẹ̀ṣẹ́ ìwí. ká máa mú lọ ẹsẹ̀ ń bàbá. Kílẹ̀ ń tà òsì. Báńkì ẹ̀yọ̀. Òsì rẹ̀ ń tà. Báńkì ẹ̀yọ̀. Iye ẹgbẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ lórí burúkú ọmọ. Ó ti ní yàrá yẹ ń tà. Sọ̀rí pápá bàbá pé òsì ní ta sẹ́yìn. Àwẹ̀ òsì ní ń tà. Òsì rẹ̀ ń tà. Ọmọ dànù. ṣé yìí múra ni ń jẹ ẹrùn òun ò ti bá a máa pèrò ọlọ́mọ máa ti ń pàdé àgbà bá pèrò ọ̀bá ẹ̀ ní wà pàdé ní wọ́n ti ń wà àti ìwà ní ìsìn ní lọ́jọ́ ọ̀rọ̀ ni tó wà ní. bàbá ló yẹ̀gẹ̀. pẹ́ńpẹ́ yẹ̀ mí olùkọ́ ògbóngbò. bàbá èmi rí náà jáde ọ̀rọ̀ gbogbo làbá yàgbà. wọ́n ní ká kọ̀wé kí alága kó tọ́ ọ̀bọ̀ àìkú ọ̀sán fún pé iṣẹ́ yìí jẹ́. olórí mi. ẹ̀ṣọ́ àwọn àríwá.